lẹ́yìn tí awuyewuye ìjà tí ó ti ṣẹlẹ̀ ní àárín wọn tọ́rọ̀ ọ̀hún tó sì di ariwo ńlá lórí ẹ̀rọ ayélujára. Gbajúgbajà òṣèrébìnrin nì tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Edo ìyún Tóyìn Abraham tọ́pọ̀ èèyàn mọ̀ sí Tóyìn Àìmàkù tàbí Màmá Rẹ̀ ti sọ̀rọ̀ ó ti gbé ìgbésẹ̀ lórí ìjà tàbí ká ní èdè àìyedè tí wọ́n ló wà láàrin wọn àti gbajúgbajà òṣèrébìnrin nì Ìyábọ̀ Òjó ní tí ó gba yìí mọ̀ sí Queen's Mother, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí Tóyìn Àìmàkù tí ó sọ sí Ìyábọ̀ Òjó tàbí ká ní ìgbésẹ̀ tó gbé nípa Ìyábọ̀ Òjó ó mú inú ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ràn àlàáfíà ó múnú wọn dùn tí wọ́n sì ń kan sára sí obìnrin ọmọ bíbí ìpínlẹ̀ Edo náà. Ẹnu ti pé ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday tó lọ lọ́hùn-ún ẹni awuyewuye ńlá máa ṣẹlẹ̀ nígbà tí Ìyábọ̀ Òjó tó ń ṣe àkójáde fíìmù ẹ̀ tuntun tí wọ́n pè ní The Return of Arinzo, tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn òṣèré tíátà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n péjú pésẹ̀ láti wá yẹ Ìyábọ̀ Òjó sí. Ṣùgbọ́n bí ayẹyẹ àkójáde náà bó ṣe dùn tó lárinrin tó tí ọ̀pọ̀ àwọn èèyàn gidi tó sì wà níbẹ̀, awuyewuye ìjà tó ṣẹlẹ̀ níbẹ̀ ni ó máa bo gbogbo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ mọ́lẹ̀, tó sì jẹ́ pé òkìkí ọ̀rọ̀ ìjà tán jà ní làwọn èèyàn ń sọ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí Tóyìn Abraham tí ó fẹ́ kí gbajúgbajà òṣèrébìnrin nì Fúnkẹ́ Akíndélé ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jennifer tàbí ìyá àbèjì, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni Fúnkẹ́ Akíndélé tó yẹ̀yẹ́ Tóyìn Abraham tí kò dá lóhùn, tí ó sì jẹ́ pé níṣe ni ẹsẹ̀ Tóyìn Abraham ló wọlé tòòrùtù nílẹ̀. Ọ̀rọ̀ ló máa di awuyewuye ńlá láàrin àwọn òṣèré tíátà tí òun kálukú wọn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí. Nígbà tó sì yá làwọn kan ń sọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó pé òun gan ni ọ̀dàdá tó ń dá wàhálà lẹ̀, wọ́n ní ṣe bóun ló pe àwọn méjèèjì síbi fíìmù àkójáde fíìmù ẹ̀, wọ́n lòun ló yẹ kí ó bá wọn parí ìjà. Àsìkò ìgbà náà sì ni Ìyábọ̀ Òjó ló tú àṣírí pé òun àti Tóyìn Abraham gan àwọn ń jà lọ́wọ́. Ó jẹ́ kó di mọ̀ pé nígbà tí ìjà Fúnkẹ́ àti Tóyìn tó lágbára òun lòun bá wọn parí ẹ̀, tóun kúnlẹ̀ fún wọn tóun tún sunkún sí wọn lọ́rùn tí òun bẹ̀ wọ́n tí wọ́n fi parí ìjà. Ṣùgbọ́n tó ní oṣù kejìlá ọdún tó kọjá ní làwọn méjèèjì ni wọ́n tún bẹ̀rẹ̀ ìjà wọn padà, tó sì ní lásìkò yìí níbi tọ́rọ̀ dé dúró òun ò ṣetán láti bá wọn parí ìjà mọ́, òun ò ṣetán láti sunkún síyàn lọ́rùn tàbí kúnlẹ̀ fún wọn mọ́, nítorí pé bí àsìkò bá tó tí ó yá wọn àwọn méjèèjì wọn yóò parí ìjà tí ó wà láàrin wọn. Ṣá o tó wá jẹ́ kó di mọ̀ pé Tóyìn náà ṣẹ̀ òun nítorí pé lẹ́yìn tóun náà bìtìbìtì owó láti lò nínú fíìmù The Return of Arinzo lójijì ni ó sọ fún òun pé òun ò lè ráyè, èyí tó ló dùn òun kọjá sísọ. Ṣá o pẹ̀lú báwọn èèyàn ṣe rò pé Tóyìn ó ń bá Ìyábọ̀ Òjó jà àti pé ó ti ń ṣàtìlẹ́yìn Ìyábọ̀ ti ń ṣàtìlẹ́yìn Fúnkẹ́, níṣe ni Tóyìn ló lọ polówó fíìmù The Return of Arinzo lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀, tó ì jẹ́ pé níṣe ni Ìyábọ̀ Òjó ló lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, tó sì jẹ́ pé eléyìí ńlọ́pọ̀ èèyàn náà fi ń kan sára sí Tóyìn pé a jẹ́ pé kò gbé ìjà náà sọ́kàn, kò sì bá Ìyábọ̀ Òjó kò bá jà lásìkò tí